mo kọrin kan jò ní pé àyà ulama ulatan sao nasiba àwa àfáà àwa náà ní ìpinnu ayé tá ń lò yìí kò ń sọ ọ̀run nìkan lèrè wá wà èrè làádà bẹnu ayé bàbá retí ládàá lọ́dọ̀ Ọlọ́run torí wípé ìtànṣe tó jẹ́ sìn àwọn ìta bá àfi ká máa lò lọ́nà tó dáa tàbá wọn máa gbé kalẹ̀ rẹ̀ tàbá máa lò ìkó sì máa rọrùn a máa ti gbàgbé ìpín wa o báwa náà nípinnu ayé àwa fi ìpínlẹ̀ ata ìsìlámù fi sọ́fọ́lọ́ dà wá àmọ́ tí ìsìlámù sì fi rún jùmọ̀ lọ́wọ́ àwa sáré ká dénú mosque tàbí ká dá sàlátù ká ní àkọlé wá sí mi lónìí bá a ṣe lè tàtà jèrè mashallah ká wá mú àyà wá nínú Quran ìwọ tó bá tajà tí ò dá Ọlọ́run fọwọ́ sí o ìwọ tó bá tajà tó dá ní gbèrú tọ́lọ̀ sọ ni o rárá àfi ká máa gbé àfa kan sọ báyìí àfa kan gbé rárá àfa tó sọ̀rọ̀ yẹn ó lè má yé àfa wọn ntí ò bá yé wa àwọn àpẹẹrẹ wa ṣàkíyèsí mashallah táwọn sọ pé ìyẹn kọ I'm a script writer and I know how to produce a film ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni fíìmù eré ìtàgé tá à ń wò kìrìsìtẹ́nì ń bẹnu wọn mùsùlùmí ń bẹnu wọn tó jẹ́ pé wọn ò lè fi ẹ̀sìn wọn ṣeré Ìdòwú Philip kò lè fi kó máa lọ church kò lè fi ṣeré ẹ bá aṣọ àdúrà láàrin Adédìméjì Abdul-Lateef kò lè fi Islam rẹ̀ ṣeré kódà nínú ọ̀rọ̀ tá àjọ máa ń sọ ó ní bó bá kú ọjọ́ kan tó kú nínú ẹ̀sìn mùsùlùmí kọ́ ló ń gbẹ̀mí kátó wá wà fa Ibrahim Tata Ojoja tó yẹ pé tí máa ń sọ lárúbáwá báyìí ẹ̀fẹ̀ lè pọn ẹnu rẹ̀ la kátó wá sọ Ganiu Nafiu apẹ́ni òòsà bí máa ń pọ̀fọ̀ báyìí ẹ̀rọ bínú sẹ̀sẹ̀ ní ẹbí sí i iṣẹ́ nìyí kò ń ṣe gbogbo àwọn tó bá wà ní gáràjì ni wọ́n yà tọ́ọ̀gì ẹ má jà máa fi róò tẹ́nì kọ̀ọ̀kan bá ṣe ẹ má jà máa fi wé kódà ẹlòmíì máa ń pò wọ́n láláṣẹ́wó mashallah kò yé wa ni pẹ̀lú yàrá kan tẹ́ ń wò tí wọ́n wà àwọn tó wà pẹ̀lú wọn bí tẹ́tẹ́ ń kíìsì ara wọn ẹni tó kọ fíìmù ń bẹ lọ́dọ̀ wọn ẹni tó produce ń bẹ lọ́dọ̀ wọn ṣẹ́kẹ́ mọ́tàn ẹni tí indirect ó wà lọ́dọ̀ wọn lightman ń bẹ lọ́dọ̀ wọn sound ó wà lọ́dọ̀ wọn ẹni tó ṣe make up fún wọn ń bẹ lọ́dọ̀ wọn ẹni tó ń fẹ́ fáànù sí wọn ń bẹ lọ́dọ̀ wọn ẹni gbogbo àwọn tó wà nù yàrá ìwọ̀n a máa lé mẹ́wàá torí kálukú di iṣẹ́ rẹ̀ mọ́ lọ́kàn ọ̀jọ̀kan tí wọ́n ń ṣe àfà iṣẹ́ tẹ́ ń pèsè tíátà tẹ́ ń pèsè eré wàhálà rẹ̀ pọ̀ ní tẹ́wọ̀n just 1 hour àbí 2 hours wọ́n lè fi 2 months ṣe wọ́n lè fi 3 months ṣe lórí ìdààmú sí ìkan lásán kó tó mú cu ls kó tó mú medium shot kó tó mú cutaway os wàhálà rẹ̀ pọ̀ dígbòdújà èmi àti ẹjọ́ pàdé lọ́yọ̀ aláàfin ó wá sọ̀rọ̀ àkọ́sọ mashallah kémi tó bẹ̀rẹ̀ wá sí dígbòdújà wá sọ wípé ẹ̀ṣẹ̀ ìmọ̀ ń pa láyà kó o tó dẹ́ṣẹ̀ òun ò lè dẹ́ṣẹ̀ torí pé inú orin bàbá aṣọ Adam tó sọ pé iná zonu balẹ̀ sí bọ́sẹ̀ kánú kọ́dàm tá kò ti bá bí máa ń gbọ́rọ̀ yóò ti máa rántí nǹkan dáná sí alámúyàsá aláwò dájúdájú ẹ̀ṣẹ̀ tó ti síwájú ń bẹ lákọsílẹ̀ o tọ́bọ̀ gbàgbé ọlọ́wọ́ gbàgbé ó ní wọn a máa pè ń bó ṣe jẹ́ tó máa ṣe babaláwo wọn ò mọ̀ pa àfàlù wọn wà máa pè ń gbé àyẹ̀dàkùn afẹ́sọ̀gùn owó àwọn jí wọn máa pè ń ẹ bá ṣaṣẹ ẹ bá wà kankan ó wà ní ẹja máa ṣàdúrà kódà tó ẹ má wọn tí ń wọ́ ọmọ wọn máa pè ń gbé ẹ̀dàkùn ìtẹ̀sẹ̀ tí lágbájá fi rọ́mọ bínú fíìmù yẹn bẹ́ẹ̀ mi náà ṣe fíìmù là ń ṣe torí òjíṣẹ́ kan làwọn tí ń ṣiṣẹ́ tíátà náà tí wọ́n gbọ́nu Quran wáàsí tí wọ́n gbọ́ àbí tẹ́ gbọ́nu bíbélì àbí tó ṣẹlẹ̀ láwùjọ wọ́n wà practicalize ẹ̀ wọ́n dramatize ẹ̀ wọ́n wà sọ̀ǹtẹ́ gbọ́n ẹlòmíì ò ráǹfààní àti máa kàwé ẹlòmíì ò ráǹfààní àti máa lọ lé wáàsí ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ sí fíìmù wọ́n wà fíìmù sí fún wa Allahu Akbar ẹni tó wà máa change ilé wa máa tòrò gbogbo nǹkan máa yàtọ̀ ìyẹn ò wá mí wípé ẹni tí bá lùyàwó rẹ̀ nù fíìmù kó jẹ́ pé yóò máa lùyàwó rẹ̀ lójú ayé ẹ wẹ́rẹ́kẹ́rẹ́ pastor pikin ó lè lọ Shoprite níjọ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bò yóò jalè prank lásán ni ìṣe fíìmù lásán ni o kò ń so lèlè rékéré ṣùgbọ́n gbogbo wá sí wọ́n kàn pé pérékéré báyìí débi nìsín yóò jí máìkì mú rárá o kò kí ń so lè ìwọ̀n ọ̀nà tó lè gbà tó lè fi dùn nínú nù gbogbo àwọn tẹ́rí tí ń dùn nínú àwọn ń sunkún nù lé ṣùgbọ́n tó lè pé iṣẹ́ wọn ni wọn ò lè padà sẹ́yìn mọ́ àdúrà rẹ̀ ká máa fi ràn wọ́n lọ́wọ́ bí wọ́n bá ti ṣe ní tí ò dáa ká pàkíyèsí wọn ní kọ̀rọ̀ wọ́n ṣe ń báyìí
ẹja sí èmi á máa pàkíyèsí wọn. wọ́n ti mú mi lọ location kan rí tó jẹ́ gbé ńgbà mú débẹ̀ ẹni tó fi ṣe gate man ló bá di gílò rárẹ pé gílò wàá kó wá dé wọn ni kílò tẹ̀ ń pè ní gílò wọn ni ẹbí gate man ni ó kọ́ lẹ́gbàjẹ́ Abdulgani ilẹ̀ gbàjẹ́ yìí ẹ̀ wọ́n ń pè ní gílò kílò tẹ̀ pé ẹ̀sọ́ lówó ní gílò wọ́n ní olówó ṣàmọ́ jẹ́ gílò sẹ́ni báwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ò criticize pé ń borúkọ mùsùlùmí jẹ́ àwọn òde wa mọ̀ lọ́dọ̀ náà wọ́n dẹ̀ tún script sí so síbẹ̀ ní ẹsẹ̀ pin ìtẹ́ àbámọ̀ ń pa rẹ̀ ká bèrè sí pé tọ̀ kí ní òye mi wọ́n wàá sọ ọ̀pọ̀lọpọ̀ táwọn wò lọ́ọ̀kan wà láìpẹ́ lára sí wọ́n kàn wọ́n sọ ni ebi ń pẹ̀ lómi ìyá ń dẹ lómi gbogbo wa la mọ̀ nígbà tí ìjọba lànà tó lọ bẹ́ sínú odò ìyá ló jẹ́ débẹ̀ gbogbo yóò sì máa fojú olówó wò ẹ máa fojú ọlọ́lá wò àmì tí ó pè mí àbájá kíní gàgàgà mo wá sọ fẹ́ẹ́ nìkan jọ kan nígbà tí mo sọ pé kò sówó lọ́ọ̀mí tí wọ́n mọ́nítọ̀ níbi tó wá sọ pé mi mọ́ ibi tẹ́mi náà sì wà sọmọ pọ́n mọ̀ ṣùgbọ́n ọlọ́run mọ̀ bí tọ́ wà ọlọ́run sì mọ̀ bí tí mo wà tó bá jẹ́ pé ọba nígbàgbọ́ nu ọlọ́run ti bẹ láàrin àwa méjèèjì mo fi búra kò sówó lọ́wọ́ mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nígbà wọ́n gbà pé àgùdọ̀ jọ wọ mọ́tò papọ̀ níbo àwọn ẹ̀sán wọ mọ́tò wa o tàbá débì kan àfa ẹ̀sán wọ dátà wa o ṣé mo wàhálà tá a ṣe bí mo ṣe dúró yìí mo ní editor mo ní cameraman tí mò ń sanwó oṣù fún mo ní secretary tí mò ń sanwó oṣù fún wá wò pé njọ́ tó ti ń gbọ́ wá sí mi èlé lọ́ọ́ fi ran ìjọ yìí lọ́wọ́ pé èmi náà fi ran dá wà lọ́wọ́ inú kọ́ méjì dúró aládùúrà níbi táwọn tó wọn bá káàkiri àmọ́ tó tún gbowó mẹ́ sí àti gbàgbé rẹ̀ njọ́ tó gògó tó yọ ìṣẹ́ aláàjì Taiwan zan tó yọ ọ̀sẹ̀ sáà móríta ara nìní ìwọ̀nba tó lọ́kọ́ bọ̀ tó tún wá fún ẹ tó ní òótọ́ níṣẹ́ tó lọ sí wàhálà tó lọ sí ẹni gbowó lọ́wọ́ yín fíìmù mélòó ló rà ẹ dákun iṣẹ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn bá ń ṣe mọ́jà bàjẹ́ ẹ jẹ́ ká pọ́nlé àwọn tíátà náà ibi tá a bá rí pé àbá ti ní láìfi ẹ jẹ́ ká correct ẹ bẹ́ẹ̀ iṣẹ́ orí ìtàgé ẹnu lọ́kùnkúndùn òpójìṣẹ́ ọlọ́run bá ní o bẹ́ẹ̀ bá ṣe wá jẹ sí wallahi bilal azim bẹ́ẹ̀ náà lè ṣe gbà ládàá sí tẹ́ bá lọ wo lóló tí kò lè àfọ́dù sí oríṣiríṣi ẹ̀kọ́ ló kún bẹ́ẹ̀ ọ̀nà àwàdà ló gbégbá ni tẹ́ bá lọ wo Wùmí Toríọlá ahat bí ìgbà tó bá yẹ kó fẹ́fẹ́ ya wèrè kó ya wèrè bẹ́ẹ̀ lójú ayé náà ọjọ́ kan mọ́ ìdó ń ṣe life tó ń sunkún só ya wèrè ní sunkún bẹ́ẹ̀ o ìní ẹni tí ò da ò sínú wọn o bí ṣe ń bẹnu àfa náà ẹ gbọ́ ìní ẹni tí ò báyé jẹ́ ń bẹnu wọn bí ṣe ń bẹnu pásítọ̀ náà gbogbo iṣẹ́ ńlá ìdá wa gbogbo iṣẹ́ dáadáa wa ìdí mo kàn fẹ́ kọ́ ọ̀mọ́ ni pé sọ̀rí tó ń ṣe tó fi ń gbalada iná lọ lè ṣe tó fi lè gbẹ̀sẹ̀ ìrún tó ń kí tó fi ń gbalada ọ lè kírun gbẹ̀sẹ̀ ọgbọ́n ìtẹ̀yẹ̀ wọn ṣe lórí ẹ̀ṣẹ̀ èyàn lè ṣe tó sì gbalada sábẹ̀rù Ọlọ́run ọba ní gbogbo ohun tó bá ń ṣe níwájú lẹ́yìn lọ́tún lọ́sì iṣẹ́ yìí ò ní bàjẹ́ o iṣẹ́ ò ní bàjẹ́ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tí àtàpátápátá ní sunkún yín mọ́ lágbára Ọlọ́run ọba ìdààmú ò ní bá gbogbo àwọn jẹ́ ti kú rèwerèwe gbogbo jẹ́ fi sílẹ̀ pátápátá Ọlọ́run dákun mọ́ fọwọ́ bàjẹ́ kan ìtìmí tí ò mínú nǹkan wọn Ọlọ́run fọwọ́ bàjẹ́ gbogbo ẹ̀yin tó wá kù ẹ̀ dàgbà ẹ̀ dògbò torí pé gbogbo ẹnikẹ́ni tó bá lógo ńgbà tó bá tó dàgbà tí ò bá tó ṣiṣẹ́ mọ́ tágbà ti dé ìgbà náà ni ògo rẹ̀ tó ń wúlò fún un ṣùgbọ́n ní ìsìn yóò mọ fòró lórí ògo ni yóò mọ dààmú lórí ògo ni la ilaha illallah sọ Ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní jẹ́ dààmú lásán àwa náà ní dààmú lásán gbẹ̀yìn tẹ́ sí ràn wá lọ Ọlọ́run yìí náà lọ gbẹ̀yìn tẹ́ ràn àwọn tíátà yìí náà lọ́wọ́ Ọlọ́run yìí lọ́wọ́ iṣẹ́ tíátà iṣẹ́ dáadáa ni o kò sì ṣe aburú àbá àjẹjẹ àgbàdo kọfí sáwárì.